àwọn èèyàn sọ pé ìṣesí Lege Miami ò yàtọ̀ sí Portable Ọmọlálọmí and soonest ó likely kó get ara into big trouble tó yẹ pé apá ẹ̀ ò ní ká. Ìgbà tẹ́mi kọ́kọ́ rí fídíò yẹn mo wò pé bóyá kàn ń catch cruise bóyá kàn ń ṣeré but comment àwọn èèyàn tí mo wá padà go through ni mo wá wò pé téèyàn bá tẹ̀ máa ṣe wọ́nranwọ̀nran ṣé ọ̀dọ̀ wà bó lówó ni ọ̀rọ̀ tó ń sọ iṣẹ́ kò pọ̀ jù domi ìmọ̀rú èèyàn tí Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá jẹ́ bó ṣe máa ń react sí bọ̀ ẹ jẹ́ kí n ka comment bí i mẹ́ta mẹ́rin fún yín kí n wá play video fún yín. Àwọn èèyàn rí video yẹn bí nǹkan tó terrible gan. Ẹnìkan ní Lege Miami you don dey use style dey pass your boundary I tell you. Ẹnìkan sọ pé go and be a responsible man. This thing you are doing is nonsense. Ìkan sọ pé I don't know that this guy is begging to eat. I used to see him like someone who is hardworking before. Like Hausa people used to say Babiala. Ẹnìkan ní no difference between this guy and Portable. Beggy. So oríṣiríṣi. Bọ̀ǹkan tẹ́mi kọ̀ ṣáà ń wò ni pé mo pẹ́ yín tèmi ọ̀jọ̀gbọ́n onílàkàyè tẹ̀ mòye ẹ máa bá mi dá sí ọ̀rọ̀ yìí. Lege èmi ń rí bí ẹnìkan tó ń constitute nuisance bóyá ó dẹ̀ ń catch cruise níbọ̀ èmi wò pé kò normal kó ṣe àwọn ọ̀rọ̀ tó sọ yìí kó sọ fún èrò Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá. Ẹ jọ̀ọ́ bá mi subscribe sí Akọ TV, ẹ bá mi share video, ẹ bá mi like kẹ̀dẹ̀ comment nǹkan tẹ́yìn náà bá rí sí ìwà tí Lege Miami wí. Ẹnìkan tiẹ̀ sọ bẹ́ẹ̀ pé Lege Miami will never cross border to reach Miami. Oya all of kò ní bàjẹ́ ẹ bá gbé sákèsì ẹ̀yin tẹ́ bá súnmọ́. Bọ̀dá Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá wọ́n ní ẹ lọ ṣe wedding ọmọ yín lu òyìnbó ó wù ìkẹ́ lọ ṣe ní Israel àwọn òyìnbó ló bá wà ń bẹ̀ suit náà lọ́ máa padà wọ̀ bẹ́ẹ̀ ni àwọn dàbọ̀ pé bá ṣe sọ́ọ̀sì ẹ má lẹ́bí wá ṣe sí Nàìjíríà bẹ́ẹ̀ pa àwọn òní wá o ẹ tẹ́ lè pọ̀ wá ná ẹ ṣọgbọ́n láhùn o ẹ dọ́gbọ́n láhùn o ẹ dọ́gbọ́n láhùn mi lè pa wọ́n fún yẹn tẹ́ láhùn tiẹ̀ ní ẹ láhùn tó bá ń ṣe lọ́wọ́ bóòlù ẹ̀ ẹni tó bá rí ẹ fún 5 million naira ìyẹn ló ń sọ wọ́n ti mọ̀ yín tán wọ́n dá yín mọ́ lóòótọ́ ẹ̀ẹ́dẹ̀ láwọn social media ẹ̀ẹ́ni àwọn Lege kí la fẹ́ àdẹ̀ni foundation tẹ̀lé kó fún wa tàmá lọ grass tàmá lọ pín tàmá bèèrè lọ́wọ́ pé tẹ́lẹ̀ ká wá pọ́n bẹ́ẹ̀ tàmá ní àbàdà Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá ká wá pọ́n wo ṣe yẹn àtàwọn ilẹ̀ dáná wo yín o àwọn ò bá yín náà wo yín o bá sọ́ọ̀sì ẹ lọ wo bóòlù ẹ bá ní ta ló mojú wọ́n ti mọ̀ yín tán wọ́n ti mọ̀ kọ́ tẹ̀ jọ. Àjẹgbèsè Nàìjíríà mọ́ o wọ́n ti san gbogbo gbèsè Nàìjíríà Mr. President Aṣíwájú Bọ́lá Ahmed bàbá Ṣèyí wọ́n ti san gbogbo gbèsè tí Nàìjíríà jẹ́ o ẹ kú oríire Nàìjíríà o ṣé wàá mọ ohun tó ṣẹlẹ̀ àwọn ẹkọ́nọ́mì owó wọn gan-an epo wọn gbogbo oúnjẹ wọn ti ṣẹlẹ̀ lórí wọ́n ní kàtó lọ́dún ìkọlẹ̀ wọ́n ní gbogbo ẹ̀mọ́ wálẹ̀ ẹ kú oríire ọmọ Nàìjíríà o. For you that you don't understand Yoruba, Nigeria they have debit our what's in English? They have debit our loan. We are not owing anybody any money in Nigeria anymore. Nigeria is what? Is not owing anymore. That's what I'm trying to say. Mr. President, Aṣíwájú Bọ́lá Ahmed, aka Sheyi Daddy, they have paid all the loan, all the debts Nigeria is owing any other country. So even World Bank, we are not owing anybody again. Congratulations to us. So basically, what we are hitting, our fuel and others, economy and everything is going down this year very soon. Sorry for the bad English. Nigeria is just